ìṣẹ̀dálẹ̀ ará iwájú ẹ̀ súré èrò ẹ̀yìn ẹ̀ pọ̀ ṣẹ̀ṣẹ̀ òjò mọ́dé ẹ̀ wá gbẹmí ẹ̀kọ́ lórùlé akọni obìnrin ọlọ́gbọ́n lórí bí aṣarun abiwe nínú bí ẹyẹ afàkàṣù èdè wọ́n ni yóò ọ̀jìnì ṣèdè pèdè mèdèrọ èdè bíi láàdẹ̀ Bùkọ́lá Adélékè alákàṣù èdè lórí ètò ìṣẹ̀dálẹ̀ níbi tí ó ti máa kọ́dé ìyàbìdún onírúurú iṣẹ́ ìwádìí lórí àwọn àkòrí bíi àwọn nǹkan ìbílẹ̀ Yorùbá ìtàn ìbílẹ̀ Yorùbá àwọn akọni Yorùbá àwọn ọdún ìbílẹ̀ Yorùbá àkàmẹ́nu làwọn àkóónú tí lákàtàbú ètò ìṣẹ̀dálẹ̀ ó máa fìwọ́ rẹ̀ kọ́ ètò ìṣẹ̀dálẹ̀ pẹ̀lú Bùkọ́lá Adélékè alákàṣù èdè lórí ìkànnì yìí lẹ ó máa jaládùn lónígbàdégbà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí kí èdè àṣà ìṣe àti ìran Yorùbá má dóhùn gbàgbé láfojúsùn ètò ìṣẹ̀dálẹ̀ láti ọwọ́ Bùkọ́lá Adélékè ká máa darapọ̀ mẹ́ ètò yìí ṣe kókó fún ojúlówó ọmọ Yorùbá tàtà ká lè máa lékún nímọ̀ àtòyé ó yá alákàṣù èdè máa dá kékeré lókè dábí ẹdun rọ̀ bí òwe aráyé ti tẹ́tí lẹ́kọ̀ọ́ àṣìwí ò sì ní ṣe tiẹ̀ láṣẹ Èdùmàrè. àṣẹ Èdùmàrè ǹjẹ́ níbi gbogbo tí ẹ ti láǹfààní láti máa wò mí mo kí yín pé a kú dédé àsìkò yìí o ẹ kú ojúmọ́ ẹ kú ìyálẹ̀ta ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ ẹ káalẹ́ ẹ kú àfẹ̀mọ́júmọ́ ẹ kú gbogbo àsìkò yòówù tí ẹ bá láǹfààní láti máa wò mí. Olúwabùkọ́lá Adélékè alákàṣù èdè yín náà ni gẹ́gẹ́ bí ìṣe mi mo gbé dé bọ̀kùbọ̀kù mo gbé dé bẹ̀m̀bẹ̀bẹ̀m̀bẹ̀ mo gbé dé bùnbùnbùnbù mo gbé dé lẹ́kẹ̀tẹ̀lẹ́kẹ̀tẹ̀ fún ìgbádùn gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè abínibí wa náà ni lórí àkànṣe ètò tí a pè ní ìṣẹ̀dálẹ̀ níbi tí a ti ń ṣàfihàn ọ̀kan òjọ̀kan àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé wa ẹ̀yin tí ẹ bá ti darapọ̀ mọ́ wa lójú òpó YouTube eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ abínibí wa ẹ rí ọ̀kan òjọ̀kan àwọn nǹkan àtijọ́ tí a gbìyànjú láti wá tá à ń ṣàfihàn ẹ̀ bákan náà ni à ń sọ̀rọ̀ nípa àwọn akọni ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà la ó sì máa ṣe àgbéyẹ̀wò àwọn ọdún ìbílẹ̀ wa bí wọ́n bá ṣe ń yọjú àmọ́ eléyìí tí à ń ṣe báyìí ní ojúkojú ojúmijú pẹ̀kí ìrẹ̀kí báyìí ó ní ìtàn akọni ẹ jẹ́ kí mo lu àsìkò yìí láti kí gbogbo ẹ̀yin èèyàn wa gbogbo ẹ̀yin ẹni pàtàkì gbogbo aláwẹ̀ torí gbogbo wa lọ lọ́dún àtẹni tó gbààwẹ̀ àtẹni tó jí sáàrì láì gbààwẹ̀ àti ẹni tí ò jí sáàrì tí ó sì gbààwẹ̀ títà fọkàn ka iye àwẹ̀ di méjì àwẹ̀ di mẹ́ta àwẹ̀ di mẹ́rin mo rántí ẹyẹ ìgbà tá a wà ń kékeré náà wọ́n kọ àjọsán ṣe bá àwẹ̀ òní tán àwẹ̀ tán ojú ta àjọsán bó tiẹ̀ ṣe pàwẹ̀ lè yí àwẹ̀ ọ̀hún bá àwẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè pé ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ àwẹ̀ ọ̀hún ó tún parí ẹ̀ láyọ̀ àtàlàáfíà ṣe ti rí i pé yálà àgbàwẹ̀ o àbí àgbàwẹ̀ o gbogbo wa lọ́pẹ́ kángun sí gbogbo wa lọ́rọ̀ wa tọ́pẹ́ torí báwa ò tiẹ̀ gbà táwọn ojú àwọn tí ń gbà àtàwọn tí ń gbà àtàwọn tí ń wojú àwọn tí ń gbàwẹ̀ gbogbo wa la jọ wà lálàáfíà rí òpin àwẹ̀ ọ̀hún. mo kí Tọ́ṣọ Àkúndò Jeremáyà ẹ ṣeun púpọ̀ tí ẹ ti darapọ̀ mọ́ wa a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ẹni yìí ẹni ẹ̀yẹ tí ẹ ti darapọ̀ mọ́ wa lójú òpó yìí lórí ètò tí a pè ní ìṣẹ̀dálẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe fi léde wípé ọ̀kan pàtàkì lára àwọn akọni ilẹ̀ Yorùbá òun la ó ṣe àgbéyẹ̀wò ìtàn wọn lénìí ẹ má gbàgbé pé mo ti mẹ́nubà fún wa wípé kì í ṣe àwọn tó lọ sójú ogun nìkan là ń pè ní akọni ṣùgbọ́n àwọn tí wọ́n gbé ayé lé láìpa tó jẹ́ wípé nígbà tí wọ́n tún kúrò ní ayé tán orúkọ wọn kò kúrò lẹ́nu gbogbo èèyàn bí a bá fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tó jẹ mọ́ iṣẹ́ wọn a ní ìdí láti mẹ́nuba orúkọ wọn nítorí pé wọ́n la pa sílẹ̀ àwọn èèyàn yìí là ń pè ní akọni ẹ ṣeun mo dúpẹ́ púpọ̀ Babárìndé Adéọlá adúpẹ́ púpọ̀ bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ jọ̀ọ́ èyí tí ẹ ti darapọ̀ mọ́ wa túbọ̀ wá fi tó àwọn ìmìíràn tí wọn ò tí ì rẹ̀ láǹfààní láti darapọ̀ mọ́ wa létí pé ètò wa ètò yìí ìṣẹ̀dálẹ̀ ti gbéra sọ.
ṣeun èèyàn mi ìyá kíbù ramon bá ń tẹ̀lé ṣeun púpọ̀ bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lágbára olódùmarè aṣọ iyọ̀ kankan nínú wa ò ní ya. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. gẹ́gẹ́ bí a ṣe sọ nígbà tí a bá ṣe àgbéyẹ̀wò ìtàn akọni tí à ń gbéyẹ̀wò lénìí mo gbàgbọ́ wípé ẹ̀yin náà ó gbà pẹ̀lú mi pé lóòótọ́ àti òdodo àwa yìí bá wọn èrà tí ò lọ́mọ nú bàbá gbé ìrà kúrò ní oko á mọ̀ pé ìrà tó ní ọmọ nínú táàrí nǹkan bẹ̀ ni. ẹ ṣeun púpọ̀ bàbá mi àtàtà nínú olúwa páàdì àyànfẹ́ ajéwọlé ẹ ṣeun púpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ìyá yorùbá èèyàn mi yìí ẹ ṣeun púpọ̀ aṣọ yìí yóò ní yá o. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. adébí ẹ̀yìn má ṣí báyìí làwọn àgbà pè lágbà ọ̀lẹ ẹ má jà wá débi ká mọ̀ wá dàbí ológèdè àròyé bí ẹyẹ ìbákà ẹ jẹ́ wọnú ètò lọ gan-an nísàn-án. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. gẹ́gẹ́ bí àṣefì tó wà létí akọni yorùbá tí a ó gbéyẹ̀wò lónìí òun náà ni Joseph Fọláhàn Ọdúnjọ gbogbo àwa tí a bá láǹfààní láti ka ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lọ́dún bíi mélòó kan sẹ́yìn tí èsè tàwọn tó ní ndómì láàmọ́ JF Ọdúnjọ torí orúkọ gan ti fẹ́ẹ̀ dàbí orin fún wa fún àǹfààní ẹ̀yin tó jẹ́ wípé JF Ọdúnjọ lẹ mọ̀ sí orúkọ bàbá yìí ní kíkún òní Joseph Fọláhàn Ọdúnjọ ẹ ṣeun púpọ̀ ọ̀gá mi yìí ẹ̀dá ọ̀tọ̀ Adéníyì ẹ ṣeun mo dúpẹ́ o. ọdún 1904 ni a bí Joseph Fọláhàn Ọdúnjọ sí agboolé olúwo ní ilé wọn ní Ìbàrà èyí ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ní àsìkò yìí bàbá tí ó bí Joseph Fọláhàn Ọdúnjọ wọ́n jẹ́ èèyàn pàtàkì àti ọ̀kan lára àwọn olóyè ilé Ìbàrà ní ìgbà náà ṣé ẹ mọ̀ wípé kí a tó ka èèyàn sí ẹni pàtàkì láwùjọ Yorùbá ẹni náà ní láti jẹ́ ẹni tó rí jájẹ ó ní láti jẹ́ wípé ẹni tó jẹ́ pé bó bá gbọ́ dídùn ilẹ̀kùn kò ní máa bẹ̀rù ó mọ̀ pé bí ò bá jẹ́ ni ó wá tọrọ ajẹ́ ni ó wá yá tàbẹ́ ni ó wá san ìkan nínú ìsọ̀rí ni bàbá tó bí Joseph Fọláhàn Ọdúnjọ wà nígbà tí Joseph Fọláhàn Ọdúnjọ di wípé òun dàgbà ó lọ sí ilé ẹ̀kọ́ St. Augustine Catholic Primary School eléyìí tó wà ní àdúgbò Ìtẹ̀sí ní Abẹ́òkúta láàrin ọdún 1914 sí ọdún 1920 ṣé ẹ mọ̀ wípé ẹ̀kọ́ kíkà nígbà náà kò dàbí ayé ìsìn tó jẹ́ wípé ìjáǹjá lẹ́nu ọmú ni wọ́n ti ń ju ọmọ sí ilé ẹ̀kọ́ ní ìgbà náà ọwọ́ ọmọ àtẹ́tí dáadáa àtẹ́tí báyìí fún àǹfààní àwọn ọmọ kéékèèké tí wọ́n bá láǹfààní láti máa wò bí wọ́n bá gbé ọwọ́ òun yípo báyìí ó gbọ́dọ̀ kọjá etí ó túmọ̀ sí pé nígbà tí ọmọ òun bá tó gbọ́n tí ọmọ òun ti mọ ọ̀tún yàtọ̀ sósì ìgbà náà ni wọ́n tó bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ eléyìí náà ló sì fà á tó fi jẹ́ wípé lẹ́yìn ọdún kẹwàá tí Joseph Fọláhàn Ọdúnjọ délé ayé ṣe mọ̀ pé ọdún 1904 la sọ wípé àkọsílẹ̀ fi hàn wípé bàbá yìí dáyé ṣùgbọ́n ọdún 1914 ló bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí ó sì parí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ọdún 1920 nígbà tó parí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ yìí gẹ́gẹ́ bí ọmọ tí orí ẹ̀ pé yéreyére tí ó sì jáfáfá kò jókòó sí ojú kan ó tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò.
ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ olùkọ́ni ti ìjọ àgùdà ìyẹn Catholic tó wà ní àdúgbò òkè àrẹ ní Ìbàdàn láàrin ọdún 1920 sí ọdún 1923. láàrin ọdún 1920 sí ọdún 1924 ló lọ sí ilé ẹ̀kọ́ olùkọ́ni ti ìjọ àgùdà ilé tó wà ní àdúgbò òkè àrẹ ní Ìbàdàn nígbà náà. lẹ́yìn ìgbà tí ó kẹ́kọ̀ọ́ yege gẹ́gẹ́ bí ọmọ tó jáfáfá torí ẹ̀ sì pé tó jẹ́ wípé nígbà tó parí ẹ̀kọ́ ẹ̀ ó perégedé ó fi gbọ̀ọ̀rọ̀ jẹ̀ka kò dúró ó tún wá tẹ̀síwájú lọ sí ìlú ilẹ̀ Gẹ̀ẹ́sì eléyìí ó lọ sí ilé ẹ̀kọ́ London Institute of Education. London Institute of Education yìí ló tún ti kẹ́kọ̀ọ́ sí i láàrin ọdún 1924 sí ọdún 1927. ṣé ẹ mọ̀ wípé tí ẹ bá ń fi ọkàn bá wa lọ báyìí ó jẹ́ wípé ìpele méjì ló ti kọ́ ẹ̀kọ́ nípa iṣẹ́ olùkọ́ni. ó kọ́ ní ìjọ àgùdà láàrin ọdún 1920 sí ọdún 1924. ó tún wá tẹ̀síwájú láti lọ sí London Institute of Education láàrin ọdún 1924 sí ọdún 1927. ìgbà tó wá dé ní ọdún 1927 yìí ló wá bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ni gan-an nísàn-án. ṣé ẹ mọ̀ wípé ó ti di akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ni. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Joseph Fọláhàn Ọdúnjọ ó ṣiṣẹ́ olùkọ́ni láàrin ọdún 1927 sí ọdún 1950. lásìkò tí ó fi ń ṣiṣẹ́ olùkọ́ni yìí ó padà ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ń fúnra rẹ̀ gangan lọ ìyẹn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ St. Augustine Catholic Primary School eléyìí tí ó wà ní àdúgbò Ìtẹ̀sí ní Abẹ́òkúta. ó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ń bẹ̀. yàtọ̀ sí eléyìí ó ṣiṣẹ́ olùkọ́ni ní ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ ní Abẹ́òkúta ní Ìbàdàn àti ní ìlú Èkó. ṣé ẹ mọ̀ wípé bẹ́yẹn bá ń ṣiṣẹ́ tí ó sì ń ṣiṣẹ́ ẹ̀ dáradára dandan ni kó ní ìgbéga. nígbà tí ó di ọdún 1940 ó ní ìgbéga kúrò ní ipò olùkọ́ yàrá ìkẹ́kọ̀ọ́ lásán. ó láǹfààní láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùbẹ̀wò ní àwọn ilé ẹ̀kọ́ tó wà ní agbègbè Èkó ní àsìkò ìgbà náà. yàtọ̀ sí agbègbè Èkó ó tún ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùbẹ̀wò ní àwọn ilé ẹ̀kọ́ tó wà ní àríwá ìwọ̀ oòrùn Nàìjíríà ní ìgbà náà. a kí gbogbo èyí tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa pé ẹ ṣeun o. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. ẹnu iṣẹ́ rẹ̀ ló wà tó ń ṣiṣẹ́ lọ gẹ́gẹ́ bí olùkọ́ ní àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n fi sí ní àsìkò ìgbà náà. ṣùgbọ́n a gbọ́ pé lẹ́yìn ogun àgbáyé kejì nígbà tó parí ṣáájú ogun àgbáyé kejì àwọn ìjọ CMS àwọn ni wọ́n ti ṣètò ìwé tí wọ́n fi máa ń kó àwọn ọmọ ní ẹ̀kọ́ èdè Yorùbá ní ìgbà náà. àmọ́ nígbà tí ogun àgbáyé kejì parí wọn ò mọ ohun tó ṣẹlẹ̀ wọn ò rí àwọn ìwé yìí mọ́. ó wá di wípé àwọn olùkọ́ tí ń kó àwọn ọmọ kò sí ìwé tí wọ́n á fi kọ́ wọn. gẹ́gẹ́ bí olùkọ́ tó sì mọ iṣẹ́ ẹ̀ níṣẹ́ ó mú ó kà sí ohun pàtàkì láti wá ojútùú sí ìṣòro tó wà ní ilẹ̀ lásìkò ìgbà náà. eléyìí ló gún Joseph Fọláhàn Ọdúnjọ ní kẹ́sẹ́ láti ṣe àkójọpọ̀ ìwé tó pè ní Abidi Aláwìyé ìwé kìíní. ó gbé ìwé kìíní jáde ní ọdún 1943. nígbà tó gbé ìwé kìíní àkọ́kọ́ yìí jáde ó lò ó àwọn tó jẹ́ akẹgbẹ́ ẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní ṣàmúlò rẹ̀. wọ́n wá rí i pé ọ̀nà àgbékalẹ̀ rẹ̀ yìí ó fẹ́ẹ́ rọrùn gan ju àgbékalẹ̀ eléyìí tí wọ́n ń lò tẹ́lẹ̀ èyí ìwé tí àwọn ìjọ CMS gan ṣe agbátẹrù rẹ̀ ní ìgbà náà lọ. ṣé ẹ mọ̀ wípé wọ́n ní kú iṣẹ́ ni mo rí oníṣẹ́ yá.
ọ̀nà tí àwọn èèyàn gbà tẹ́wọ́ gba Abídí Aláwìyé àkọ́kọ́ tó kọ ní ọdún 1943 yìí òun ló wú lórí tóun náà tún ṣe wá ṣiṣẹ́ tó fi gbé ìwé kejì eléyìí tó ṣe ní ọdún 1943 ló pè ní Abídí Aláwìyé ìwé kìíní. Nígbà tó di ọdún 1944 ó tún ṣe ìwé kejì. Nígbà tó di ọdún 1946 ó ṣe ìwé kẹta. Báyìí ló ṣe di wípé ó ṣe Abídí Aláwìyé ìwé kìíní títí dé ìwé kẹfà fún àǹfààní àwọn akẹ́kọ̀ọ́ àti fún ìrọ̀rùn ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ torí iṣẹ́ mọ̀ wípé agbára wa ò rí bákan kan náà bẹ́ẹ̀ sì ni òye tá a rí síṣẹ́ ò dọ́gba. Bí gbogbo wọn bá wò pé ó dìgbà tí àwọn ìjọ CMS bá tún tó gbé ìgbìmọ̀ jáde dé láti tún ṣe àkójọpọ̀ ìwé míì ó ṣeé ṣe kí nǹkan ó ti máa bàjẹ́ fún kíkọ́ èdè Yorùbá. Ìgbésẹ̀ tó wá gbé yìí ó wá jọ wọ́n lójú púpọ̀ ó sì jẹ́ ìgbàsílẹ̀ èdè Yorùbá fún wa ní àsìkò náà nítorí pé ìwé tó ṣe àkọsílẹ̀ rẹ̀ yìí ló wá jẹ́ ohun tí gbogbo àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tẹ́wọ́ gbà tí wọ́n sì ń lò ní àsìkò ìgbà náà. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Nígbà tí ó di ọdún ṣé àwọn píyà sọ fún wa pé ó fiṣẹ́ sílẹ̀ ní ọdún 1950 ìyẹn fi hàn wípé ọdún 23 years ló lò lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́. Ó wọṣẹ́ lọ́dún 1927 ó sì finú fídọ̀ kọ̀wé fi iṣẹ́ sílẹ̀ ní ọdún 1950. Nígbà tó di ọdún 1951 ó gbégbá ìdìbò sí ilé ìgbìmọ̀ aṣòfin ìwọ̀ oòrùn Nàìjíríà ní ìgbà náà ó sì wọlé. Eléyìí ló wá jẹ́ kó jẹ́ ẹni àkọ́kọ́ tí ó wọlé sí ilé tí ó dìbò wọlé sí ilé ìgbìmọ̀ aṣòfin ìwọ̀ oòrùn Nàìjíríà èyí ní ọdún 1951. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Ní kété tí ó parí ìṣàkóso rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ó ní wọ́n tún fún ní oyè láti jẹ́ mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ òde ní fún ìwọ̀ oòrùn Nàìjíríà ní ìgbà náà. Ṣé ẹ mọ̀ wípé bí èèyàn bá ṣe iṣẹ́ àkọ́kọ́ tí ó kẹsẹ̀ járí dandan ni kí wọ́n tún fi òmíràn tí èyí ò ní wípé ẹni tó bá ṣe olóòótọ́ nínú ohun kíké kékeré òun la fi ṣe alákòóso ohun tó pọ̀ torí ipò ṣe olóòótọ́ gẹ́gẹ́ bí ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin nígbà tí wọ́n dìbò yẹn ní ọdún 1951 òun ló jẹ́ kí wọ́n ó tún yàn án gẹ́gẹ́ bí kọmíṣánná fún ètò ẹ̀kọ́ fún ètò ọ̀rọ̀ iṣẹ́ òde lẹ́yìn ìgbà tí ó parí ìṣàkóso rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Ìṣẹ̀dálẹ̀. Láti ìgbà tí ó ti bẹ̀rẹ̀ sí ní kọṣẹ́ yìí kò káàárẹ̀ bẹ́ẹ̀ ni kò rẹ̀wẹ̀sì. Nígbà tí wọ́n ṣe ìgbìmọ̀ fún àkọ́tọ̀ Yorùbá ní ìyẹn Yorùbá Orthography Committee tí wọ́n yan àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ àkọ́tọ̀ èdè Yorùbá èyí ò ní ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú kíkọ àti kíkọ́ èdè Yorùbá. Ipa pàtàkì ni Joseph Fọláhàn Ọdúnjọkọ ó sì jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ìgbìmọ̀ náà láàrin ọdún 1966 sí ọdún 1969. Dòdòmídò. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Akíkanjú akọni tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí yàtọ̀ sí gbogbo àwọn nǹkan tí a ti mẹ́nubà ṣé ẹ mọ̀ wípé bí iná bá wà ìmọ́lẹ̀ rokoṣo ni torí pé iṣẹ́ rẹ̀ ní gbogbo àwọn ipò tó ti ṣiṣẹ́ ó jẹ́ iṣẹ́ móríwú
eléyìí ló mú kí inú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó máa dùn sí tí wọ́n sì fi ń yàn án sí àwọn ipò jàǹkànjàǹkàn, àwọn ipò sàràkí sàràkí eyín ní àwọn ipò tó lóòrìn, àwọn ipò ńláńlá láwùjọ. ìdálẹ̀ dòdò mi dò. ó ti jẹ́ ààrẹ fún àwọn ẹgbẹ́ ẹ̀gbádò ẹ̀ka ti ìlú Èkó lásìkò kan. Bákan náà ni wọ́n sì tún fi jẹ oyè aṣíwájú ilẹ̀ Ẹ̀gbá. Òun ló wà ní ipò ààrẹ ẹ̀gbádò títí di ìgbà tí ẹlẹ́mìí gbà á. Bákan náà ló sì tún jẹ ààrẹ aṣíwájú ilẹ̀ ẹ̀gbádò nígbà ayé rẹ̀ kó tó di ìgbà pé omi ìmí ìkẹyìn. Gẹ́gẹ́ bí a ṣe mẹ́nubà rí pé orí Aláwìyé ni mo ti ṣẹ́ mọ́ lórí ìwé ẹ̀, mo sì ń padà bọ̀ ńbẹ̀. Mo fẹ́ kí a rí òye bí àwọn èèyàn ṣe mọ ipa ẹ̀ ní ìgbà ayé rẹ̀. Ṣé ẹ mọ̀ wípé ẹni tí a bá rí tá a bí ipa ẹ̀ ó là ń fi oyè lọ. Nígbà tí wọ́n rí ipa ẹ̀ láàrin àwọn ọmọ láàrin ẹgbẹ́ ẹ̀gbádò, ó ní wọ́n ṣe yàn láti gé ààrẹ wọn. Nígbà tí wọ́n rí ipa rẹ̀ ní ilẹ̀ Ẹ̀gbá ní ìgbà náà, ó ní wọ́n tún fi yàn láti jẹ́ aṣíwájú fún ilẹ̀ Ẹ̀gbá ní ìgbà náà. Bí wọ́n ṣe wá ń fi oyè dá lọ́lá lọ́tún lósì, ó tún gba oyè ẹ̀kọ́, ìyẹn oyè tí a mọ̀ sí Doctor of Letters. Ó ní ilé ẹ̀kọ́ yunifásitì Ifẹ̀ ní ìgbà náà, eléyìí tó ti di Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ní àkókò yìí. Àwọn náà fi oyè Doctor of Letters dá lọ́lá ní ọjọ́ 10 oṣù kínní ọdún 1976. ìṣẹ̀dálẹ̀ dòdò mi dò. Bí ẹ̀yin náà bá wá ń fi ọkàn bá wa lọ, ẹ rí i pé ẹni tó ṣiṣẹ́ tí ayé sì rí iṣẹ́ ẹ̀ ni. Torí rírí tí wọ́n rí iṣẹ́ ẹ̀, òun ló jẹ́ kí wọ́n máa fi oyè dá lọ́lá lọ́tún lósì. Ẹ jẹ́ kí n wá mẹ́nu bà ara àwọn ìwé tí ó ti kọ kí n tó lọ sí ibi pàtàkì gan tí ó kú gún mi ní kẹ́sẹ́ láti yan Joseph Fọláhàn Ọdúnjọ gẹ́gẹ́ bí akọni tí à ń gbé yẹ̀wò lónìí. Lára àwọn ìwé tí ògbóǹtarìgì òǹkọ̀wé tí à ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ yìí tí ó ti kọ yàtọ̀ sí àwọn Aláwìyé ìwé kìíní, ìwé kejì, ìwé kẹta, ìwé kẹrin títí dé ìwé kẹfà. Ó tún kọ ẹ̀kọ́ ìjìnlẹ̀ Yorùbá Aláwìyé. Ó ṣe eléyìí fún àwọn ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì pé bí wọ́n bá ti ka Aláwìyé ìkíní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn-ún, ìkẹfà, kí ẹ̀kọ́ ìmọ̀ èdè Yorùbá ó má pín síbẹ̀, kí wọ́n ó tún rí ìwé tí wọ́n ó tún máa kà sí bí wọ́n bá wọ ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì. Eléyìí ló bí ẹ̀kọ́ ìjìnlẹ̀ Yorùbá Aláwìyé tí àgbọ̀ǹkọ̀wé yìí tún ṣe. Yàtọ̀ sí eléyìí, ó tún kọ àlàyé fún olùkọ́. Wọ́n pe eléyìí ní teachers book láti máa tún àwọn olùkọ́ sọ́nà lórí ojúṣe wọn àti ipa tí à ń retí lórí wọn láti kó lórí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́. Yàtọ̀ sí eléyìí, ó tún kọ Àgbàlọ́wọ́ Mẹ́rí Baálẹ̀ Jàǹtolo. Àgbàlọ́wọ́ Mẹ́rí Baálẹ̀ Jàǹtolo yìí jẹ́ ìwé eré ìdárayá fún àgbà àti ọmọdé. Àgbàlọ́wọ́ Mẹ́rí Baálẹ̀ Jàǹtolo ó jẹ́ ìwé tí wọ́n kọ fún ìdárayá, fún ìgbádùn àgbà àti ọmọdé. Yàtọ̀ sí eléyìí, ó tún kọ àkójọpọ̀ ewì aládùn. Àkójọpọ̀ ewì aládùn. Nínú ìwé yìí, òun ló ti díẹ̀ lára àwọn ewì tó lò nínú ìwé yìí la tún ṣe alábàápàdé nínú ìwé Aláwìyé, tàbí kí n sọ wípé díẹ̀ nínú àwọn ìwé ewì tí a rí nínú Aláwìyé òun náà ló tún fi mọ́ tí ó pè ní àkójọpọ̀ ewì aládùn. Èyí jẹ́ àkójọpọ̀ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ àsọdùn tí ó kún fún ọgbọ́n àti ìjìnlẹ̀ Yorùbá. Ẹ máa gbáradì èyí tí èèyàn méjì àkọ́kọ́ tó bá láǹfààní
láti pè wọlé sórí ètò yìí. Wọ́n ní ká fún èèyàn méjì ní káàdì oní $200. Nǹkan tí ẹ ó ṣe, ẹ má ti jẹun fún yín lórí jù, ẹ jẹ́ ó dìgbà náà, ẹ ní sùúrù díẹ̀. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Lẹ́yìn àkójọpọ̀ ewì aládùn, ó tún kọ ìwé tí a mọ̀ tí ó pe àkórí rẹ̀ ní ọmọ òkú ọ̀run. Ọmọ òkú ọ̀run yìí jẹ́ ìtàn òkú obìnrin tó padà wá sáyé láti kọ ìyà fún ọmọ rẹ̀, pé ìyá kú ó fọmọ ayé, òkú yìí wá padà wá láti rí wípé ìyà kankan, èèrà burúkú kankan kò rí ọmọ òun. Eléyìí ni ìtàn tó kọ sínú ìwé tí wọ́n pè ní ọmọ òkú ọ̀run. Lẹ́yìn eléyìí, ó tún kọ ìwé tí a mọ̀ sí Kúyẹ̀. Kúyẹ̀ tí ẹ̀ gbajúgbajà torí wọ́n tún ṣe ní eré orí ìtàgé, wọ́n ṣe ní eré àgbéléwò láyé ìgbà náà. Kúyẹ̀ yìí jẹ́ ìtàn ọmọ aláìlóbìí tí ó dití, tí ó sì yá odi láti ọjọ́ ìbí rẹ̀, ṣùgbọ́n tí ó di olókìkí ní ọ̀nà àrà. Ṣé ẹ mọ̀ wípé ẹ rí pé ìyá di méjì fún Kúyẹ̀ ọ̀hún? Kò lóbìí, kò gbọ́rọ̀. Ìyá rẹ̀ gan mẹ́ta ni, kò lóbìí, kò gbọ́rọ̀, bẹ́ẹ̀ ni kò lè sọ. Eléyìí wá jẹ́ kí ojú rẹ̀ ó rí oríṣiríṣi nǹkan. Ẹ̀yin tí ẹ bá ti láǹfààní láti wo eré Kúyẹ̀ ọ̀hún, ẹ máa kan sára sí mi, ẹ máa gbìyànjú láti rántí ìtàn ọ̀hún. Ṣùgbọ́n ní ìgbẹ̀yìn ó padà di olókìkí lọ́nà ìyanu, lọ́nà tí tó jẹ́ kàyéfì fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Ẹ wá wo ibi tí mo wá ń lọ o. Ohun tí mo rí tí ó wú mi lórí, tí ó sì mú mi yan àgbà òǹkọ̀wé yìí láàyò láti sọ̀rọ̀ nípa wọn gẹ́gẹ́ bí akọni ní àsìkò yìí. Ẹ rí i pé nínú gbogbo àwọn ìwé tí a kà, ìwé tí ń bẹ lọ́wọ́ mi yìí, ẹ wò dáadáa, Kádàrá àti ẹ̀gbọ́n rẹ̀ kò sí ń bẹ̀. Ẹ sì wo orúkọ tí ń bẹ nísàlẹ̀ rẹ̀, JF Ọdúnjọ àti AB Ọládipúpọ̀. Ìwé yìí, ẹ jẹ́ kí n ka ọ̀rọ̀ àkọ́sọ eléyìí tí akọni tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ tí wọ́n sọ, tí wọ́n fọwọ́ ara wọn kọ sínú ìwé yìí. Wọ́n ní ìwé yìí jẹ́ àbáyọrí iṣẹ́ àjọṣepọ̀ láàrin ọ̀dọ́mọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Adébóyè Bọ́lárìnwá Ọládipúpọ̀. Èyí ní àpètàn AB tí a pè òǹkọ̀wé yìí, Adébóyè Bọ́lárìnwá Ọládipúpọ̀, tí agbègbè Ọ̀rànyàn ní ìlú Ìbàdàn. Ẹ rí i pé ọ̀dọ́mọkùnrin yìí gan kì í ṣọmọ Ẹ̀gbá, kì í ṣọmọ Abẹ́òkúta, ọmọ àdúgbò Ọ̀rànyàn ní ìlú Ìbàdàn ni. Nígbà tí JF Ọdúnjọ fúnra rẹ̀ tí ó jẹ́ ọmọ Abẹ́òkúta. Ṣé ẹ ò gbàgbé agboolé wọn ní agboolé Olúwo? ẹ wá jẹ́ máa tẹ̀síwájú, ẹ máa fi ọkàn bá mi bọ̀ o. Àti olóyè JF Ọdúnjọ, ẹni tí ó kọ àwọn ìwé kíkà aláwìyé àti àwọn ìwé mìíràn ní èdè Yorùbá fún ẹ̀kọ́ ọmọdé àti àgbà. Ẹ wá gbọ́ kókó tí ó wá wù mí gan báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọ̀dọ́mọdé wa ní ilẹ̀ Yorùbá tí ìbá ti di pàtàkì nínú àwọn tí ń kọ ìwé Yorùbá kíkà, ṣùgbọ́n nípa àìrí ẹni tọ́ wọn sọ́nà tàbí àìrí ìrànlọ́wọ́ láti ṣe àtúnṣe irú ìwé bẹ́ẹ̀ kí ó lè yẹ fún títẹ̀ fún kíkà, wọn á ní ìkọ̀sẹ̀, ọgbọ́n àti ète wọn á sì di òfo. Ohun tí olóyè Ọdúnjọ gbìdánwò láti ṣe ni láti fa irú àwọn ọ̀dọ́mọkùnrin bẹ́ẹ̀ mọ́ra, láti fi ọ̀nà hàn wọ́n àti láti pa ọwọ́ pọ̀ bá wọn ṣiṣẹ́. Àwọn àgbà Yorùbá ní òwe kan pé bí iṣu ọmọdé kò bá rù tó, tí ìyá rẹ̀ á sì kún un lọ́wọ́. Ṣé ẹ̀yin náà rí? Ẹgẹ́ ń tẹ̀síwájú kí n gbé ìpínrọ̀ yẹn délẹ̀. A sì tún ní òwe mìíràn pé àìmọ̀rò lọ́ ni obìnrin kò jó o,
bí a bá rí ẹni tí ń gbìdánwò láti fi èrò rẹ̀ sínú ìwé fún àwọn mìíràn láti kà ṣùgbọ́n tí kò mọ ọ̀nà tí a fi ń ṣe é láti bá ojú mu ó yẹ kí ẹni tí ó bá mọ ọ̀nà fi hàn irú ènìyàn bẹ́ẹ̀. ṣe rí èrò yìí pé bí a bá rí ẹni tó ń tiraka tí ó ń gbìyànjú ṣùgbọ́n tí agbára rẹ̀ ò tó láti jánà ó yẹ kí ẹni tó jánà ó yẹ kí ẹni tí ó ti mọ ọ̀nà kó tọ́ irú àwọn ẹni bẹ́ẹ̀ sọ́nà. àmọ́ láwùjọ wa lásìkò yìí àwọn èèyàn mélòó ló ń ṣe bẹ́ẹ̀. ẹ wo gbọ́n tí a ti kà tí a ti kíyèsí nípa alàgbà Joseph Fọláhàn Ọdúnjọ. ó ní ọlá ó ní òye àwọn èèyàn mọ rírì rẹ̀ kò wá rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò ṣeé súnmọ́. ṣé ẹ mọ̀ wípé kápẹ́ tí ò ṣeé súnmọ́ ni kò ní rọrùn fúnrú Abọ́lárìnwá yìí láti lè béèrè fún ìrànlọ́wọ́ tó fi di wípé JF Ọdúnjọ bá ṣe àtúnṣe ìwé yìí tí ó sì sọ di odidi ìwé. ẹ rí wípé oore méjì ló ṣe fún ọkùnrin tí ó kọ ìwé yìí. àkòrí ìwé náà ni kádàrá àti ẹ̀gbọ́n rẹ̀. ẹ rí pé oore méjì ni ó ṣe fún ọkùnrin tó ní ìwé yìí. oore àkọ́kọ́ ni wípé ó bá ṣe àtúnṣe sí àfọwọ́kọ àkọsílẹ̀ rẹ̀ láti sọ di odidi ìwé. ṣé ẹ mọ̀ wípé àwùjọ wa ẹni tí wọ́n bá mọ̀ ni wọ́n máa ń rí ẹni tí wọn ò bá mọ̀ bí jówájú wọn gan-an lọ́pọ̀ ìgbà wọn ò gbójú kúrò ńbẹ̀ ni. kí wọ́n ó tún bá lè mọ ọkùnrin yìí ó ní JF Ọdúnjọ Joseph Fọláhàn Ọdúnjọ ló tún ṣe wá ṣe ní wípé àdàpọ̀ orúkọ ara tiẹ̀ àti ti ẹni tí ó kọ ìwé yìí kí àwọn èèyàn fi mọ̀ kò sì tún wá ṣe ẹlẹ́yàmẹ̀yà kò wó pé ó dìgbà tí n bá tó rí ọmọ Ẹ̀gbá kí n tó ṣe ìrànlọ́wọ́ láti Ẹ̀gbá ló ti ṣe ìrànlọ́wọ́ fún ẹni tó jẹ́ ọmọ Ọ̀rànyàn ní ìlú Ìbàdàn. eléyìí jẹ́ ìpèníjà fún gbogbo wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan wípé ṣé ẹ mọ̀ pé irú ẹni yìí báyìí bí bá ń bẹ kò sí bí ó ṣe ronú nípa ìwé yìí tí ò ní gbóṣùbà fún Joseph Fọláhàn Ọdúnjọ kò sí bí ó ṣe ronú nípa ìwé yìí tí ò ní rántí àgbáre tó fàgòkè. àmọ́ ní àwùjọ a dúpẹ́ lọ́wọ́ àwọn àgbà iyì tí wọ́n gbìyànjú láti ṣe kóríyá fún àwọn ọmọ kéékèèké tí wọ́n ń sa ipá wọn torí tí a ò bá ní parọ́ àwọn àgbà míì gan ni ó bomi síná ọmọ míì tí bá ń jò pé àwa ni ó já mọ́ ṣe ìwọ dúró ná. irú ìwà yìí ni Joseph Fọláhàn Ọdúnjọ òwò tó ṣe fa AB Ọládipúpọ̀ sókè láti jẹ́ kí ìwé tiẹ̀ náà kó rí ta. òǹtẹ̀wé Oníbọn Òjé òun náà ló tẹ ìwé yìí ọdún 1967 ni wọ́n sì tẹ ìwé yìí jáde. bí Joseph Fọláhàn Ọdúnjọ bí ó ṣe ń ṣiṣẹ́ rẹ̀ rèé yàtọ̀ sí wípé ó ń ṣiṣẹ́ tiẹ̀ ẹ má gbàgbé wípé ọdún 1950 ló ti fínúfíndọ̀ kọ̀wé fi iṣẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ àmọ́ tí ó ń ṣe òṣèlú tó ń ṣiṣẹ́ sí ará ìlú tí ó sì ń kó ipa ribiribi lórí ìlọsíwájú àti ìdàgbàsókè èdè Yorùbá. àmọ́ ṣé mọ̀ pé àwọn àgbà bọ̀ wọ́n ní ọjọ́ kan báyìí làá joyin ọjọ́ kan báyìí làá jàdùn ọjọ́ kan báyìí léèyàn sùn tí kì í jí mọ́. ìṣẹ̀dálẹ̀ dòdò mi dò. ìṣẹ̀dálẹ̀ dòdò mi dò. gbogbo iṣẹ́ akíkanjú tí JF Joseph Fọláhàn Ọdúnjọ tí ó ṣe àmọ́ nígbà tí ó di ọjọ́ 19 oṣù kẹrin ọdún 1980
akọni òǹkọ̀wé ọlọ́pọlọ pípí ẹ̀dá títún ran ọmọlàkejì lọ́wọ́ àgbà olùkọ́ àgbà òǹkọ̀wé àgbà olóṣèlú tí ò bàgbà jẹ́ omi mi ìkẹyìn ó kí ayé yìí pé ó dìgbà ó ṣe ní ọjọ́ 19 oṣù kẹrin ọdún 1980. ìṣẹ̀dálẹ̀ dòdò nídò. tí a bá ka ọdún 1980 sí ọdún 2020 tá a wà yìí 40 ọdún nù ó pé 40 ọdún tí bàbá alárògbó àtàtà yìí tó ti kí ayé yìí pé ó dìgbà ó ṣe àmọ́ síbẹ̀ títí di òórọ̀ òní tí ilẹ̀ mọ́ yìí a lè sọ̀rọ̀ nípa èdè Yorùbá kí a má mẹ́nu bà Joseph Fọláhàn Ọdúnjọ nítorí pé ipa tó kó ipa tí ò lè kú láéláé ni eléyìí ló sọ òun náà di ọ̀kan pàtàkì lára àwọn tí à ń tọ́ka sí gẹ́gẹ́ bí ẹni a lọ má ṣe é gbàgbé. ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. àyè wá wà báyìí fún àwọn tí wọ́n bá fẹ́ pè wọlé bí èèyàn 3 ojú òpó tí ẹ pè sí òun náà ni 081 kí ó bá lè rọrùn fún yín láti mọ̀ mi ò fẹ́ kí n má fi Yorùbá pè é kẹ́ ẹ má máa tún béèrè pé kí ni 081 5303 9148 òdo ẹ̀jọ ọ̀kan 5 ẹ̀ta òdo ẹ̀ta ẹ̀sán ọ̀kan ẹ̀rin àti ẹ̀jọ 081 5303 9148. ohun tí mo fẹ́ lọ́wọ́dọ̀ yín ni wípé kí ẹ sọ ohun tí ẹ rántí nínú àwọn ìwé J.F. Ọdúnjọ eléyìí tí ẹ ti kà èwo lẹ̀yin rántí nínú àwọn iṣẹ́ Joseph Fọláhàn Ọdúnjọ ẹni tó wáyé ní ọdún 1904 tí ó sì padà lọ ṣùgbọ́n tí ò ṣeé gbàgbé láéláé ní ọjọ́ 19 oṣù kẹrin ọdún 1980. kí ni ẹ̀yin rántí nínú iṣẹ́ J.F. Ọdúnjọ mi ò ní fún yín ní òrìjò 081 5303 9148 ẹ pè wọlé kí a jọ sọ̀rọ̀. ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ tún ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí fún tòní Ifágbémisọ́lá Ajé Àkànní Fálolú ẹ ṣeun o bàbá wa bákan náà Kúnlé Crown King ẹ ṣeun púpọ̀ bí ẹ ṣe darapọ̀ mọ́ wa ẹ kí wa pé a kú ètò ẹ̀ Ọlọ́run ló ń tó kí léèyàn mọ̀ ẹ ṣeun púpọ̀ Reverend Father Àyànfẹ́ Ajéwọlé à ń gbádùn ètò ẹ ṣeun ẹ kú ìgbádùn ètò náà ẹ ṣeun ẹ kú ìdarapọ̀ mọ́ wa alàgbà Akin Akínníyì ẹ ṣeun púpọ̀ o Marcus O Proviro ẹ̀yin náà ẹ ṣeun púpọ̀ bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa a dúpẹ́ lọ́wọ́ alàgbà Tajudeen Adénúgà àwọn náà wà pẹ̀lú wa lórí ètò yìí bákan náà ni à ń dúpẹ́ lọ́wọ́ alàgbà Abdullahi Busari fún bí àwọn náà ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí ojú nọ́mbà tí ẹ lè pè sí ni 081 5303 9148 081 5303 9148 kí lẹ rántí nínú ìwé J.F. Ọdúnjọ tí ẹ ń kà. Incoming call.
ìṣẹ̀dálẹ̀ Incoming call. ìṣẹ̀dálẹ̀. ẹ jọ̀ọ́ ẹ má fíláàṣì wa, ẹ pè wọlé ni o. kí lẹ rántí nínú ìwé Joseph Fọláhàn Ọdúnjọ tí gbogbo wa mọ̀ sí JF Ọdúnjọ? èwo lẹ rántí nínú àwọn àkọsílẹ̀ wọn, nínú àwọn iṣẹ́ wọn eléyìí tí a kà? ṣé ẹ mọ̀ wípé nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìgbà náà, irú àwa báyìí láràárọ̀ àlémọ̀ká àwọn àkọ́sórí wọn kan, tọ́jú ìwàrí ọ̀rẹ́ mi ọlá àti bẹ́ẹ̀ ẹ má jẹ́ máa fún yín lórí ìjò. èwo lẹ̀yin rántí nínú iṣẹ́ Joseph Fọláhàn Ọdúnjọ? 081 5303 9148 081 5303 9148 ó ní ẹ lè pè sí. èyí tí ẹ bá sì ń wò wá náà tí ẹ ò bá fẹ́ pè, ẹ lè kọ àtẹ̀jíṣẹ́ náà, a ó kà á, a ó gbé yẹ̀wò. ẹ ṣeun, mo dúpẹ́ púpọ̀. alàgbà Adégbọlá Abíọ́lá, ìyá wa àtàtà, ìyá wa yìí Yéwándé Green, ẹ ṣeun, mo dúpẹ́ púpọ̀ o. lágbára Ọlọ́run ikú ayé ò ní kó aṣọ iye yín ẹ̀ ní wálẹ̀ láéláé. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa, tí ẹ kún wa lọ́wọ́ fún ti ètò wa lónìí. dòdò mi dò. ẹ dẹ́kun láti lè máa gbádùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí àwa ń ṣe ìwádìí nípa rẹ̀ tí a sì ń ṣe àfihàn rẹ̀ síta. ẹ darapọ̀ mọ́ wa lójú òpó YouTube eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. tẹ́ ẹ bá ti tẹ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa, ẹ ti rí àwọn ohun tí a ti gbé síbẹ̀. ẹ jọ̀ọ́ ẹ darapọ̀ mọ́ wa lójú òpó náà, ìyẹn ni pé kẹ́ ẹ subscribe láti lè máa rí ìtalólobó àwọn ọ̀kan òjọ̀kan ohun tí à ń fi síbẹ̀. ìṣẹ̀dálẹ̀ dòdò mi dò. ìṣẹ̀dálẹ̀ dòdò mi dò. ó wù mí kí n fún yín ní káàdì ìpele tí wọ́n ní ká fi ṣọwọ́ sí fún àwọn tí wọ́n bá tiẹ̀ lè wẹ̀yìn wò láti rántí lára àwọn iṣẹ́ Joseph Fọláhàn Ọdúnjọ. àmọ́ dípò kí àwọn tí wọ́n pè wọlé báyìí ṣe làwọn eléyìí ń ṣáná sí wa ń bì yìí. ẹ jọ̀ọ́ ẹ pè wọlé ni kí a jọ sọ̀rọ̀. èwo lẹ rántí nínú iṣẹ́ Joseph Fọláhàn Ọdúnjọ? àsìkò wa ti lọ, ìṣẹ́jú méjì péré ló kù tí a ní lórí ètò yìí. mo ní nọ́mbà tí ẹ lè pè sí ní 081 5303 9148. bí ẹ bá fẹ́ pè ẹ dákun ẹ pè wọlé ni, ẹ má fíláàṣì wa mọ́ torí Ọlọ́run ò ní fi re yín, fíláàṣì yín yóò fi lé yín lọ́wọ́ ni o. bí ẹ ò bá sì láǹfààní láti pè wọlé, ẹ lè kọ sí ojú òpó bí àwa ó kà á. ìṣẹ́jú kan àti wíníwíní díẹ̀ ló kù tí a ní lórí ètò yìí o. ìṣẹ̀dálẹ̀ dòdò mi dò. alàgbà Kúnlé Kran, iṣẹ́ lóògùn ìṣẹ́, kí ló tẹ̀lé? àtẹ̀jíṣẹ́ kan. ìṣẹ̀dálẹ̀. báwo la ṣe wá fẹ́ mọ ẹni tó ní nígbà tí ẹ fowókọ sábẹ́ ẹ̀ báyìí. ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. ẹni yìí làwọn rántí ọmọ àtàtà kàkà kí n bí ẹgbàá oṣù máa kúkú bí ọ̀kan ṣoṣo ọ̀gá máa ròyìn aráyé lójú máa ròyìn gbéraga. ẹ bá wa fi orúkọ yín ṣọwọ́ o ká fi lè mọ ẹni tí ó ní àtẹ̀jíṣẹ́ náà. ìṣẹ̀dálẹ̀ dòdò mídò. alàgbà Kúnlé Kran King, iṣẹ́ lóògùn ìṣẹ́, ẹ fún mi ní bí ìlà méjì sí
kẹ́ ẹ jẹ káàdì ìpè oní $200 láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ ìṣẹ̀dálẹ̀ multimedia group. Àwọn ni wọ́n fún wa ní káàdì oní $200 méjì. Ẹni tí ó fi àtẹ̀jíṣẹ́ yìí ṣọwọ́ kí wọ́n fi orúkọ wọn náà ṣọwọ́ sí wa àti nọ́mbà tí wọ́n bá fẹ́ kí a fi káàdì ọ̀hún ṣọwọ́ sí. Alàgbà Crown King, ẹ bá wa fi ìlà méjì sí iṣẹ́ lóògùn iṣẹ́ yìí kí ó kúkú jẹ́ pẹ́yìn náà lẹ gba káàdì ẹlẹ́ẹ̀kejì. Ìṣẹ̀dálẹ̀ dòdò mi dò. Ǹjẹ́ oníyán ṣe é, ọlọ́bẹ̀ ṣe é, gbogbo ẹ̀yẹ ẹni yìí ẹni ẹ̀yẹ tí ẹ̀ sọ làálàá oníyán tẹ́ ẹ̀ sọ́dọ̀ òtún bá ń tẹ́ ẹ bá wa jẹ́ náà a mà kí yín o, alùyí lọ́gọ̀ ẹnu. A kí yín pé ẹ ṣe ẹ kú ìfẹ́ èdè wa, ẹ kú ìfẹ́ èdè abínibí wa, ẹ kú ìfẹ́ àṣà ìbílẹ̀ Yorùbá. Lágbára Ọlọ́run bí gbogbo wa ṣe ń tiraka láti jẹ́ kí èdè wa ó máa gbèrú sí i, ayé wa ò ní rẹ̀yìn lálá Olódùmarè. Wọ́n ní mọ̀ọ́dẹ́mọ̀ọ́gẹ̀ ìpẹ́ ìpéjú báyìí láàlàá fìlà òun náà làlá gèlè gan tó bá ti kọjá ìpẹ́ ìpéjú ó tún ti di tara oko. Ìpàdé wa lórí ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀ ó tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Olódùmarè. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run èyí tí ẹ ti ń wò wá ẹ tún bá wa sọ fáwọn èèyàn tí wọn ò tí ì mọ̀ nípa ètò yìí kí àwọn náà ó darapọ̀ mọ́ wa fún ìgbéga àṣà èdè àti ìṣe wa ni. Bákan náà ni mo tún rọ̀ yín pé kí ẹ dákun kí ẹ darapọ̀ mọ́ wa lójú òpó YouTube eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ abínibí wa. Níbẹ̀ lẹ́ ó ti máa gbádùn onírúurú ìṣàfihàn àwọn iṣẹ́ ìwádìí tí a ṣe tí a sì ṣe àkásílẹ̀ wọn sínú fọ́nrán. Ibẹ̀ lẹ́ ó ti máa wo àwọn fọ́nrán ọ̀hún. Ǹjẹ́ agbe mi ṣe tán padà relé ìdárò àlùkò mi gbọ̀n yẹn ṣẹ̀ṣẹ̀ ń padà relé ìkosùn. Lékelèké mi gbéra sọ ń padà relé ìwé ìkẹfun tuntun. Èmi ọmọlé mi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí òde sálẹ̀ omi. Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlú kọ̀ǹkọ̀ tó lọ tí òde sálẹ̀ odò. Èmi ni màá lo ẹ̀yin náà ni màá tún bá pàdé tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Olódùmarè. Olúwabùkọ́lá Adélékè yín alákàsọ̀ èdè yín náà rèé ló ń kí yín wípé ká fi re pàdé o. Ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun àbíwábí bàbá wa Kí ló wà ń bẹ̀? àṣà ọ̀nà.